London there is factory. Ayé yìí lóde. Ẹbí bàbá yìí léèrè. Ẹbí bàbá yìí léèrè. Bí Yorùbá ló ní nation ni, bí kò ṣe Yorùbá ni, ẹbí bàbá yìí léèrè. Ẹni tí Ọlọ́run fi rán ni bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà the gospel. Ẹ̀wọ̀n orí bíríìjì ẹ̀wọ̀n èrò, orí bíríìjì kú, ilẹ̀ kú, ọ̀tún àtòsí kú fún èrò, ẹ̀wọ̀n èrò bìbà. Yes, àti gbogbo èyí tó kù tẹ́jọ́ ṣiṣẹ́ papọ̀. Yes, kárìn kápọ̀ yíyẹ ní yẹni. Yorùbá nation kò yẹ ní kọ́kọ́ sílẹ̀. Yorùbá nation kò ṣe pé èmi ni mo ti ń ṣe àbí wọ́n ló ti ń ṣe. No, káfẹ́wọ́wọ́wọ́ lọ́wọ́ fi ń mọ́. Kudos to Bàbá Èkìtì. Yeye Dara talk show. Lady K, Koiki Media, Awikonko, Citizen AY, Mayegun Citizen, Heritage, and all the media agitators. Kudos to every one of you. Kudos to you. You are the great leader of our time. Ó tún wá bí ọmọ tó dára. Bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Yes, ojú òní tiẹ̀ ní jábọ́. Ẹ tètè wá wọkọ̀ Núà. Ẹ wá wọkọ̀ Ìgbàlà. Ká tó já yín sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀sí ló ń jókòó ti restructuring. Àwọn ọmọ Yorùbá ojú wa ti là àti gbọ́ ilé yá. Kò sí tó ń pè ní restructuring mọ́. Ó ti kú pátápátá. Bàbá Èkìtì ló sọ yẹn. Bàbá Èkìtì àtẹ̀lé ọlọ́run wà lórí program wa. Ilé là ń lọ. Ilé là ń lọ. Ó yá káre lé. Ilé là ń lọ. Àgbẹ̀kan òrókó lóko kó gbàgbé ilé. Yorùbá nation. Náà. Yorùbá nation. Náà. Yorùbá nation. Náà.
Oòduà TV Eniola Matthew.